A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, mo kí ẹ̀yin ìyá mi níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín mi àti yín o. Gbòrògbòdò ayé kò ní lù fún gbogbo wa jó. Àtèmi àtẹ̀yin, aburú ò ní ṣẹlẹ̀ sí wa tọmọtọmọ tẹbí tará. Àní sìnkú aya, àní sìnkú ọmọ, àní dẹni akọlẹ̀bù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì mo máa ń sọ̀rọ̀ nípa bá a ṣe lè léwé àti egbò tí a fi lè ṣètọ́jú ara wa. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Ẹ káàbọ̀, mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà Elédùmarè, ìbà ẹ̀yin bàbá, ìbà ẹ̀yin yèyé, ìbà Adáhunṣe, ìbà ẹ̀yin pásítọ̀, ìbà ẹ̀yin àfáà tínú yín mọ́. Ìbà yín ni mo ṣe lónìí. Tọmọdé bá rúgbà, àròkò dalẹ̀. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọ̀rọ̀. Ojú bẹ̀yìn tó láyé, ẹ dákun, ẹ foríjì mí lórí àwọn àṣírí tí mo fẹ́ fi kalẹ̀ yìí. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, ẹ foríjì mí lónìí. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni ìtúsílẹ̀, iṣẹ́ àtúndè, ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi. Tí ọ̀nà bá dí mọ́yàn, yálà iṣẹ́ kan tí à ń ṣe, tí àwa ń ṣe, tí àrójútu ẹ̀. Gbìyànjú iṣẹ́ yìí, ẹ bá mi gbìyànjú ẹ̀, ẹ ṣé. Tí bá ti wá ṣe, ẹ rí pé Ọlọ́run fi kún fáyà kún rẹ̀ sínú iṣẹ́ yìí. Tí bá ti wá ṣiṣẹ́ yìí lórí fídíò yìí tí mo ṣe yìí, ẹ give testimony nígbà tí ẹ ṣiṣẹ́ yìí o, báyìí á tún lè jẹ́ kóríyá fún ẹlòmíì àti fún èmi náà. Ẹ lè ran iṣẹ́ yìí lọ́wọ́. Mi ò béèrè owó. Ẹni tí bá ti subscribe, ẹ dákun bá mi subscribe, bá mi share program mi kó lè jẹ́ àǹfààní fún àwọn ẹlòmíràn. Ẹ wá rí iṣẹ́ yìí, ọ̀nà mẹ́ta ló pín sí. Bí a ṣe máa lò ó pín sí ọ̀nà mẹ́ta. Àmọ́ ẹ gbìyànjú láti ṣiṣẹ́ yìí o. Ẹ gbìyànjú láti ṣe. Ẹ má kàn kọ́lẹ̀ lásán. Ẹ máa kọ́lẹ̀ o, àmọ́ ẹ má kọ́lẹ̀ lásán. Ẹ máa ṣe. Tẹ́ bá ti ṣe, kẹ́ kọ sí abẹ́ fídíò yìí pé ẹ ṣiṣẹ́ yìí o. Bó ṣe rí leléyìí. Torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tí máa fi kalẹ̀ lórí ìkànnì yìí kò ń ṣe àròrísọ. Kò ń ṣe àròrísọ. Iṣẹ́ tí ó jinná ni. Iṣẹ́ tí ó jinná. Wọ́n bá sọ pé nǹkan jinná, iṣẹ́ tó jinná ni. Ẹ bá mi lọ wá ewé ẹgẹ́lẹ́ dúdú. Eléyìí tí mo mú wá náà ni iṣẹ́ ìtúsílẹ̀ fún àwọn àgbàlagbà. Iṣẹ́ ìtúsílẹ̀ fún àwọn àgbàlagbà àti iṣẹ́ aṣínà bíbò àṣírí. Bá mi lọ wá ewé ẹgẹ́lẹ́ dúdú tí wọ́n ń pè ní ewé máfọwọ́bọmọ mi. Ewé ẹgẹ́lẹ́ dúdú àti ewé oríjìn àti èpo igi àjẹ́ òbàlé. Àwọn kan pè ní àjẹ́ òfòlé. Ṣé ó ti yé yín? Èpo igi àjẹ́ òbàlé, eku asín tó pé tó ní ìfun ní inú. Ṣé ó ti yé yín báyẹn? Pẹ̀lú èpo ọ̀pọ̀ àti ọ̀pọ̀lọ́. Ọ̀pọ̀lọ́ gbígbẹ. Ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ tútù, kó láti jẹ́ ọ̀pọ̀lọ́. Kò ń ṣe kọ̀ǹkọ̀ o. Ọ̀pọ̀lọ́ ni mo pè é o. Ọ̀pọ̀lọ́ táwọn olóyìnbó ń pè ní frog, àbí ẹ̀yin olóyìnbó. Ọ̀pọ̀lọ́ gbígbẹ tàbí tútù ẹyọ kan. Ẹ jẹ́ ká kó sínú agbada. Ẹ fata odidi atare kan, ẹ fi sí. Ẹ jẹ́ ká jó. Ṣé a ti jó? A bá ti jó, tá a ti lọ̀ tó ti dẹ́bu. Ẹ jẹ́ ká lọ wá àdí ẹ̀yàn tá a mọ̀ sí àdí dúdú. Ṣé rí ẹbu tí a lọ̀ tó kúnná yìí, ẹ jẹ́ ká pín sí mẹ́ta. Ṣé a ti pín sí mẹ́ta? Tó. Ìdá kan nínú ẹbu tá a lọ̀ tó kúnná yìí, a mú ìdá kan, a pò mọ́ ọṣẹ. Àdí ẹ̀yàn òun là á fi pò. A gbọ́dọ̀ fomi sí o. Àdí ẹ̀yàn òun ni a fi pò. Ẹ̀pín mẹ́ta la pín sí. Ìdá kejì, alẹ́ la máa lò ó. Tá a bá fẹ́ lò ó, alẹ́ ni. A máa dà sí àtẹ́lẹwọ́. Bá dà sí àtẹ́lẹwọ́ báyìí. A wá bu epo, ògèrè epo, a bù sí. Ẹ jẹ́ ká fọwọ́ rò ó. Ẹ jẹ́ ká máa là. Ṣé a ti là? Tó. Ó kù ìdá kan. Ṣé rí ìdá kan tó kù yìí, a fi fọ́ ẹ̀kọ mu ni. Ẹ jẹ́ ká fi fọ́ ẹ̀kọ mu.
ẹ jẹ́ ká fi fọ́ ẹ̀kọ́ mu. Ṣé wá rí iṣẹ́ yìí a lè fún ìyàwó wa lò, a lè fún ọmọ wa lò. Gbogbo tá a bá ti ń lò ẹ jẹ́ ká máa fún ọmọ wa àti ìyàwó wa. Kódà kó jẹ́ ọmọdé, nǹkan yóò padà ṣiṣẹ́ fún ọmọ yẹn lọ́jọ́ iwájú. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà máa ń gbogbo tó bá ti dáwọ́lé yóò máa yọrí sí rere ni. Kò ń ṣèwọ o, bàbá rẹ ló ti sè é jiná láti ilẹ̀. Ìwọ kọ́, Ọlọ́run ni. Ọlọ́run àti bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ àwọn náà ti sè ọ́ jiná láti ilẹ̀. Ṣé wá rí ọṣẹ yìí? Nǹkan mẹ́ta àti gbó kan mọ́ ọṣẹ. Ìdá mẹ́ta ni àti pò kan mọ́ ọṣẹ. Ìta pò mọ́ ọṣẹ yẹn inú ìsasùn kékeré òun ni à kó sí, ṣó ti yé yín? Ṣé rí tí a pò mọ́ ọṣẹ yẹn inú ìsasùn tá fi ń ṣe àsèjẹ. Ìsasùn tuntun ni o. Ìsasùn kékeré, ẹ ti rí kékeré báyìí, ìsasùn kékeré báyìí. Inú ẹ̀ là kó ọṣẹ yẹn sí. Tá ti kó sínú ẹ̀. A máa fi ọṣẹ yìí wẹ̀ ní alaalẹ́ lójoojúmọ́. Alẹ́ la máa fọṣẹ yìí wẹ̀ lójoojúmọ́. Ṣé rí ìta ẹlẹ́ẹ̀kejì yẹn, ẹ̀pẹ́ mẹ́ta la pín sí. Ìdá kejì yẹn epo ni inú epo láti máa là. A lè dá sọ́wọ́ ká fi epo sí ká là, ó ti yé yín? Ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹ̀kọ tútù la fi máa mú, a máa fi fọ́kọ mu ni. Ṣó ti yé yín? Bí a ṣe máa lò nìyẹn títí tí ó fi tán. Ó ṣeé ṣe kó jẹ́ pé telépo yẹn àti ti èyí tí a máa fi ẹ̀kọ tútù pò la máa fi mu. Ó ṣeé ṣe kó tán kú ọṣẹ yẹn. Tó bá ti tán kò sí wàhálà ńbẹ̀. Ẹ jẹ́ ká máa lo ọṣẹ yẹn ní òrèkóòrè ní alaalẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀nà á ṣí, ọ̀nà á là fún wa. Ẹni tí ò tíì ralẹ̀ yóò kọ́lé. Ẹni tó ti kọ́lé tí ò tíì parí ẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run ẹ parí ẹ̀ nírọ̀rùn. Ilé tẹ́ wá ń kọ́ lọ yẹn, Ọlọ́run wá ní ṣe nílé pin ẹ̀mí pin. Òrògbòdò ayé wá nílùú fún gbogbo wa jó. Àwa tí a tí ì kọ́, Ọlọ́run á kọ́lé àrà fún gbogbo wa. Àwa tí a ti kọ́, ilé náà ò ní dàrú o, ilé náà ò ní dàwó, ilé náà ò ní gbóná. Òrògbòdò ayé wá nílùú fún gbogbo wa jó. Eléyìí ni iṣẹ́ ìtúsílẹ̀ aṣínà Bibo àṣírí. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 08053133142. Comment ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Á lè jẹ́ kóríyá fún èmi náà. Ẹ give testimony lórí fídíò tí ẹ wò yìí. Ẹ give testimony lórí ẹ̀. Tẹ́ bá ti ṣe, wọ́n ní pé kẹ́ kọ́lẹ̀ lásán o. Ẹ ṣe kẹ́ gbìyànjú ẹ̀. Á ṣe ṣe fún wa. Á jẹ́ fún wa bí idán. Á là fún wa bí ọ̀run. Babaláwo lábájẹ́ ni pásítọ̀ ní wọn, èyíkéyìí tá bá wò jẹ́, ẹ dákun mo bẹ̀ yín. Iṣẹ́ yìí á jẹ́ fún wa. Bá mi share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ire o.